Actually, they might end up trying their best, but their best can't be enough for me. I won't lie. In a replacement. No one can replace it. Tí màmá lè ti fi ẹsẹ̀ wọn lé ìlànà ẹ̀sìn, ìlànà ìfúnimọ́ra, ìlànà ìfaradà, ìlànà ìgbìyànjú nínú ohun gbogbo àti ìlànà nínípa. Nítorí ọ̀pọ̀lọpọ̀ níjọ́ tí màmá lọ yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n lọ níjọ́ yẹn. Ẹlòmíì wọn ò rántí pé ó wáyé. Ó wáyé rí. Ẹlòmíì wọn ò rántí pé ó wáyé rí. Unity tí màmá wa ti fi sílẹ̀ ìyẹn náà ní ká máa bá lọ because ìyá wa ìfẹ́ ló fi brought wa up so ìfẹ́ yẹn ní fẹ́ ká máa bá lọ kẹ́gbọ́n ọmọ rẹ̀ lẹ́gbọ̀n àbúrò ọmọ rẹ̀ lábúrò. Dáadáa ìyá àdúrà wọ́n ti ṣoúnjẹ ńlẹ̀ àlejò oúnjẹ dáná màmá àti pẹ́ẹ́kì nípa máa tó jẹ àárẹ̀ so màmá gbogbo fúnra ara wọn kóyàn mọ́ra ó fẹ́ lè sọ pé ìwà màmá ìsọjí ọmọ táyọ̀ mi. Ságídá gan ọmọ tó dá láwùjọ ni ìmọ̀ra tára ẹnìkan ó dẹ̀ lákìkanjú iṣẹ́ ó jiná ó sùnmùtẹ́ fáwọn ẹbí fáwọn àwọn àtàwọn ẹbí wọn kọ́ àwọn àtàwọn ẹ̀gbọ́n àwọn àtàwọn àbúrò. ó fọ́ra wọn mọ́ra dáadáa àpẹẹrẹ ní ìtàlẹ́ yẹn torí kò sẹ́ni tó mọ ẹnìkan sí kan. séèmù ni gbogbo wọn. ó ṣe wàá mú ní ojú pé tí ẹsẹ̀ pèlè lọ́jọ́ tí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò àti tẹlifíṣọ̀n ní Olúsọjí Ọmọ́táyọ̀ bá ròyìn àtàwọn ẹbí ará ọ̀rẹ́ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún Reverend Apostle Mother Florence Títílọlá Ọmọ́táyọ̀ ẹni tí gbogbo àgbáyé tún mọ̀ sí ìyá àdúrà. Ó ní nǹkan là ń jẹ́ kó ṣe o pìtìmù ní èrò pé wọ́n wá bá àròyìn àti ẹ̀gbọ́n ẹ̀ Delex pẹ̀lú àwọn àbúrò wọn ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá wọn ni o. Pasuma kọrin lọ́jọ́ àṣekágbá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Aláyọ̀ Singer náà wà àtàwọn ọ̀jọ̀gbọ́n olórin àwọn apèdè ara. Ẹ mú kàlẹ̀ tó wo ẹ tètè mú tọmọ ẹ jẹ́ ká jọ lọ síbi ìnáwó Olúsọjí bá ròyìn apèdè ara. Bíbí a bá ń lọ sóhun. Ẹni tó ń sáré ló tún ẹ̀yìn. Ẹni tó ń sáré ló tún ẹ̀yìn. Ó di dandan kí ni a fẹsẹ̀ mọ́. Tó bá fẹsẹ̀ mọ́ tán ó lè padà gbàgbé mọ́. Bíbí a bá lọ sóhun náà gbàgbé ó dára ká lẹ́nu lẹ́yìn àtọ̀dá. Ajá tó lẹ́nu lẹ́yìn ló ń bá kìnìún ṣeré ṣeré. Dr. Ambrose Olútáyọ̀ ọmọ Ṣomidé. Ẹ máa máa kú yí kalẹ̀ rẹ̀ ṣe àdúpẹ́. Ẹ̀sùn jù ọmọ Táyọ̀ ó ní kì í máa bóun dúpẹ́. Aláàjì Àdìsá bàbá gbọ́n lókè òkè gbọ́n. Èjì wá producer. Orúkọ mi ni Olúwaṣeyì Adéníyì Ọmọ́táyọ̀. Màmá tí wọ́n ṣaláìsí tí à ń ṣe ìjáde wọn lẹ́nu àti sin wọn láàárọ̀ irú èèyàn ni màmá jẹ́ nígbà ayé wọn. Wúrà mi ẹ̀kọ́ là wúrà mi. Wúrà mi. She's when we say mother, she is a mother. I will not use words, but she will forever live in my heart. She will forever be in my life. But I still find it difficult to believe that she's no more. She's no more. Because the last time she spoke, what she told me was, Inshallah, we are on something. We are on a deal. We are on a deal, and it's so unfortunate that that deal never see the daylight. So, kí ni position in the family amongst her children? I'm the last son. Okay.
who I was. But not the last child. I am not the last child. But on my name, Wow. My mom never beat me. Instead, she just say, "So lati mamu, timbamu mbe." I was exposed. Wow. So kí lẹ máa miss nípa màmá yìí? Oh God. I am going to forever miss her calls, miss her prayers, miss her care as a mother, miss her food. Her food. And I know she will definitely miss my food too. Because whenever I'm with her, she will be like, "Ishola lọ sí oúnjẹ fún mi, I want to eat." So wọ́n kọ́ yín níyẹn náà. Baba, I was trained. I can cook. And to your siblings, kí lẹ fẹ́ sọ fún wọn? Now mama is no more. Ẹ̀yin ara yín ló kù báyìí. To your siblings. I will not lie. I will not lie. They might end up trying their best. But their best can't be enough for me, actually. I won't lie. In a replacement. No one can replace it. No one. Titi Lola has been. I don't know. Thank you. Thank you so much. God bless. Orúkọ mi ni Mrs. Queen Imazogbon. Wọlé. Mrs. Queen Imazogbon. Àkó àṣeyìndì. Màmá tí wọ́n lọ, ipò wo lẹ wà nínú àwọn ọmọ wọn? Ipò kẹta. Wow. Kí lẹ máa miss nípa màmá yìí? A lot of things no. I miss Mogon because she's always there for me. She's somebody I run to every time. Most times it's as if I can't do something on my own. Without her. Understand? Because sometimes I take decision, I still want her to contribute. You understand? So I'll miss her. I miss Mogon. Then to your siblings, kí lẹ fẹ́ sọ fún wọn? Màmá ò sí mọ́. Màmá tó so gbóyún papọ̀ náà nìyẹn. Màmá lè ti lọ báyìí. Kí lẹ fẹ́ sọ fún àwọn siblings yìí? Pé unity tí màmá wa ti fi sílẹ̀, ìyẹn náà ni ká máa bá lọ. Because ìyá wa ìfẹ́ ló fi brought wa up. So ìfẹ́ yẹn ni fẹ́ ká máa bá lọ. Kẹ́gbọ́n ọmọ rẹ̀ lẹ́gbọ̀n, àbúrò ọmọ rẹ̀ lábúrò. Ká máa fi ọ̀rọ̀ ara wa ṣeré, especially now tí ìyá wa ò sí mọ́. Thank you, ma. God bless you. Yeah. Ọmọ sọ pé kò lè dá ẹ má sọ pé kò lè dá fún ìmọ̀ ẹ má sọ pé kò lè dá adìẹ tí òkú ṣì máa jàgbàdo ẹ má sọ pé kò lè dá. Àmàrí ń bí lẹ́nu sáà. SOG kọjá bẹ́ẹ̀ epo rere tó ní ara ogun táwa jà ní ayé nìyẹn téèyàn bá ti gbẹ̀yìn bàbá àti màmá ẹ̀ ó ládùúrà gbà gidi gan kéèyàn gbẹ̀yìn òbí ẹ̀ gangan ní nǹkan tó dáa kò dáa kéèyàn ṣíwájú òbí kéèyàn gbẹ̀yìn òbí so àdúrà mi fún mi ọ̀gbọ́n náà ni pé gbogbo ara máa gbẹ̀yìn àwọn arúgbó wa o ká ṣe bó ṣe mọ́ o ká má ronú nǹkan tá a ní ká má yẹ kí nǹkan tá a ní kó fún alápa tẹ́ńṣọ̀n ká máa dúpẹ́ lórí èyí tá a ní. Ta ní lọ́wọ́lọ́wọ́ so fún àwọn tó ń wé káàkiri orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni evangelist Ṣèyí Alápánlá Mr. Kuma sọ pé kò lè fún wa. Ẹ ṣeun. Ó ti sọ́mẹ̀ náà òpí o. Bàbá ọmọ yìí ni ó ṣe ayẹyẹ ìsìnkú màmá wọn lẹ́nìí ìyẹn Sọjí Ọmọ́táyọ̀ kí ni ìmọ̀ràn yín fún màmá ò sí mọ́. Ìmọ̀ràn mi fún náà ni pé ìwà tó ń hù nígbà àwọn ọmọ ọmọ láyé táyé fi fẹ́ràn kó má dàá nínú wàyà kó má hù dáadáa kó má dà ṣe bí kó tó fẹ́ hù jù bẹ́ẹ̀ lọ kó má tó lè ṣe ayé Sájídà gan ọmọ tó dá láwùjọ ni ìmọ̀ràn tára ẹnìkan ó dẹ̀ lákìkanjú iṣẹ́ ó jiná ó sùmùtẹ́ fáwọn àwọn àtàwọn ẹbí wọn kọ́ àwọn àtàwọn ẹ̀gbọ́n àwọn àtàwọn àbúrò. Ó fọ́ra wọn mọ́ra dáadáa àpẹẹrẹ ní ìtàlẹ́ yẹn
torí kò sẹ́ni tó mọ ẹnìkan sí kan. séèmù ni gbogbo wọn. ó ṣe ó ṣe ń ṣàìṣàì ló tó ń ṣe ló ṣe fásitì ẹ̀nà ọ̀dá tó nìyẹn. Sọjí Ọmọ́táyọ̀ ó jẹ́ èèyàn dáadáa, ó jẹ́ a very good colleague, ó jẹ́ ẹni tó jẹ́ pé akíkanjú ọkùnrin lọ. Ó ti ń kóyàn mọ́ra kí màmá tó fúnra ra, màmá dandan fúnra rẹ̀ ń fúnra ra wọn máa ń kóyàn mọ́ra ìyá àdúrà. Torí mo mọ̀ láìmọye ìgbàlẹ̀ mi àti ẹ̀ta bá lọ ṣe kóra l'Abẹ́òkúta ní ọdún yẹn lọ Paramount FM. A máa yà, a máa dọ́dọ̀ màmá, a kò lọ́dọ̀ màmá, wọ́n á ti ṣóúnjẹ lẹ̀. Ìgbà míì a lè gbóúnjẹ yẹn dání. ẹ̀yin mọ màmá. Bẹ́ẹ̀ ni dáadáa ìyá àdúrà. Wọ́n ti ṣóúnjẹ lẹ̀, a lè gbóúnjẹ yẹn dání, màmá àti pẹ́ẹ́kì nípa àmà tó jà á lẹ̀. So màmá gbogbo fúnra ara wọn kóyàn mọ́ra. Ó fẹ́ lè sọ pé ìwà màmá Ìsọjí Ọmọ́táyọ̀ generosity wà màmá Ìsọjí Ọmọ́táyọ̀. So tí ọmọ ẹ̀lẹ́ ti da sáwọn ọkọ̀ léègé tó níwà dáadáa. Ṣé ọ̀pẹ́ ọ̀tọ̀ ni pé wọ́n tọ́ ọ̀yàn tó ní pé òtútù rẹ̀ wọ́n kọ òtútù rẹ̀. Ìsọjí Ọmọ́táyọ̀ very good colleague sí gbogbo wa eré papọ̀. Tó bá rí mi afẹ́ ìgbà mi lábàrá, wá ṣe rírá ń jẹ̀ta tó ní ìwọ ó fẹ́ ìgbà mi. Ọmọ ẹbí lè sọ pé lásìkò yìí lóòótọ́ ó jẹ́ ẹ̀kọ́ tó báyọ̀ nínú jẹ́ pé yóò lùzì òbí èèyàn tó báyọ̀ nínú jẹ́ gidi gan ni tó máa ń dùnyàn pé àmì lè rí màmá yẹn ní gbogbo love affection tí màmá yẹn fún yẹn lè rí mọ́. But still mo fẹ́ kó mọ̀ pé àsìkò yìí gan làdúrà màmá yẹn ṣẹ̀ṣẹ̀ máa gbà lórí ẹ̀. Because I'm talking from experience. Ìgbà tí yá mi fẹ́ lè sọ pé báyìí. ẹ ti dá láǹkó báyìí àti dá láǹkó àti dá láǹkó kọ́lọ́ ń pa wọ́n pọ̀ kẹ́ kọ́lọ́ ń pa wọ́n pọ̀ kẹ́. Kọ́lọ́ ń pa wọ́n pọ̀ kẹ́ lágbára. So Ìsọjí Ọmọ́táyọ̀ mọ̀ pé nísìnyí ni ire tó ń ṣe rere tó ń ṣe ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọlá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òkìkí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ohun ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní dùwà pọ̀ tó lágbára ọ̀dọ́. So ó fọkànbalẹ̀ tó kó ti tọ́jú ìyá yẹn sàárà ló ṣe fún ìyá yẹn Ọlọ́run á wá dá sàárà yẹn padà ní dáadáa ajẹ́kádùn rẹ̀ ìgbà gbogbo kan tó ń fẹ́ àníkún ọlá àníkún owó àníkún ọrọ̀ àníkún òkìkí Ọlọ́run wá padà tún ṣe. Orúkọ mi ni Abídèmí Akírẹ̀mí gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ìyá àdúrà mo gbà ládùúrà lákòókò pé Ọlọ́run bẹ lórí máa rẹ̀ á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere iṣẹ́ rere wọn tí wọ́n dẹ̀ ṣe nígbà tó wà láyé á máa tẹ̀ wọ́n lẹ́yìn. Àmọ̀ràn tí mo ní fún àwọn ọmọ wọn ni wípé kí wọ́n lọ fi ọkàn balẹ̀ màmá wọn kò fi wọ́n sílẹ̀ wọ́n wà pẹ̀lú wọn ní gbogbo gbà because iṣẹ́ rere tí wọ́n ṣe ó máa tẹ̀ fún àwọn ọmọ wọn bí wọ́n ṣe ti rí ẹ̀ Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wọn oníṣẹ́ rẹ̀ bàbá báwọn náà ṣe ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá wọn ọmọ rere àgbẹ̀yìn wa náà. Alájà Àdìsá bá ṣe wọ́n bá aṣọ kan wọ́n ṣe àwọn oníṣìṣẹ́ ọwọ́ ẹ̀yìn ìwà dá ọdún àjìnà síra ọmọdé ń gbẹ̀yìn àwọn náà. Abẹ́fà gbọ́dọ̀ ṣe ń gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ṣúkì kú kalẹ̀ ní ṣúkì máa wọlé torí yẹn ní lọ́jọ́ gbogbo lèkìtì o náà bẹ́ẹ̀ ti máa kúnyán torí tẹ́ ò bá kúnyán ó bẹ́ẹ̀ ká kẹ́ ẹ lọ́ra iṣu lọ́dọ̀ ká máa jẹ. Aláyọ̀ máa bọ̀ èrè ti fẹ́ yá tí Aláyọ̀ bá ti kọrin fún wa fún bíi 20 ìṣẹ́jú mo nígbàgbọ́ pé àwọn ẹbí ará ọ̀rẹ́ mọ̀ ẹbí ìyá wa tó lè lé ogbó. Olùtayọ̀ ṣòro ìdòrúkọ lẹ́mi ló yà mí lọ́tọ̀ ilé tí màmá gbé ìgbé ayé tó nípa tí màmá lè ti fi ẹsẹ̀ wọn lé ìlànà ẹ̀sìn ìlànà ìfúnimọ́ra ìlànà ìfaradà ìlànà ìgbìyànjú nínú ohun gbogbo àti ìlànà nínípa nítorí ọ̀pọ̀lọpọ̀ níjọ́ tí màmá lọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n lọ níjọ́ yẹn ẹlòmíì wọn ọ̀ràn tí kò wáyé. Ó wáyé rí. ẹlòmíì wọn ọ̀ràn tí kò wáyé rí. so káwọn ọmọ ẹ̀kọ́ tẹ̀lé ìlànà yẹn kí ayé lè mọ̀ pé àwọn náà wáyé nígbà táwọn náà bá dàgbà. Orúkọ mi ni Anabi Isa Adémọ́lá Balógun Àkànbí Aláròyé Ìbàdàn lọ́dún ààrẹ amúlùdún ìjí oúnjẹ náà. Bàbá àwọn ọ̀rẹ́ yẹn náà ń bi ya ẹ̀ lónìí mo rí pé ló fìlà ẹ̀ ló lẹ̀kẹ̀ bó o ní àárín àti Ìsọjí Ọmọ́táyọ̀
tẹ́ fi múra báyìí wá síbi òkú ìyá rẹ̀. ẹnu kì í ṣe pé síbi òkú ìyá rẹ̀ o síbi òkú ìyá wa. òkú ìyá wa. torí ìyá ọ̀gá èèyàn ìyá èèyàn ìyá ọ̀rẹ́ èèyàn ìyá èèyàn ó lè pèsè ọjọ́ Ọmọ́táyọ̀ lọ́gàá mi torí pé àjọ wà ní fíìdì mi ó dẹ̀ ẹni tí mo gbà fún púpọ̀ ó lè pè lọ́rẹ́ mi torí pé látàyè kò sáyé kò sọ̀rọ̀ láti jọ ń bọ̀. kò sáyé. látàyè kò sáyé kò sọ̀rọ̀ látàyè tó kò fún ni nígbà yẹn tó jẹ́ bó ti gbà láṣẹ sí títí tọ́lọ́run fi wá gbé oníkálukú wa ga. òun náà sì wá fẹ́ràn mi torí wípé nígbà tí a máa joyè torí ìgbà kan wà tó jẹ́ pé Sọjí Ọmọ́táyọ̀ kúrò àwa ń joyè olórí ẹbí ló fi mí gbé so olórí ẹbí ni mí nínú Sọjí Ọmọ́táyọ̀ kúrò so Yorùbá bọ̀ wọ́n nígbà tó aṣọ tó kọ̀gùn sí egun ni wọ́n ń pè ní jẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni mo kọ̀gùn sí Sọjí Ọmọ́táyọ̀. so ìyá ṣẹ̀ṣẹ̀ láwọn láti mọ̀ ìyá ń gba ayé wọn ṣe rí ìyá rí ẹ mọ̀ ìyá. ìyá àdúrà lábò mi bá a ṣe máa ń pè ní ìyá wa ni ṣe rí ìyá jẹ́ nìkan tí ó ní sùúrù púpọ̀ kódà nígbà míì gan wà tí a bá lọ sẹ́mọ̀ wípé opportunity pé a ti ń tẹ̀lé Sọjí bàbá kúrò lórí ìfẹ́ǹtì kan tá a délé màmá bẹ̀rẹ̀ sí ní gbà yín nímọ̀ràn má bẹ̀rẹ̀ sí ní bá yín sọ̀rọ̀ kódà tí ọ̀rọ̀ bá ṣe bíi pé nǹkan kan fẹ́ dùn yín tẹ́ bá fi dọ́dọ̀ mọ̀ nǹkan náà tù ká torí pé àdúrà náà máa kọ́ fi bẹ̀rẹ̀ má ní ẹ jẹ́ ká gbàdúrà táwọn gbàdúrà táwọn wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ìrírí ayé bọ́ yín gbogbo ohun tí a máa rí bẹ́ẹ̀ nígbà míì àbí o tiẹ̀ wá rí pé o ti fẹ́ máa sú ẹ sẹ́mu pé gbogbo ọjọ́ kọ́ lọ́dún ọjọ́ mi wà tó bá ti dé ni mọ́mí o ti ní Aláròyé Ìbàdàn múùdù rẹ̀ kí ló ń ṣe ọ́ àwọn àmì kò sí àwọn máa ń kọ́kọ́ jẹun náà nígbà bá jẹun tán wọ́n mọ̀ wá fi òun ní ayé ìyá dáadáa ni ọlọ́run bá tẹ̀ wọ́n sáré. àmì Ọlọ́run fáwọn ọmọ kí lè fẹ́ sọ fún wọn Sọjí àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ kí ni mọ̀ wọ́n sí wọn. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba torí pé Ọlọ́run ti kẹ́ gbogbo wọn kó tó di pé ìyá jẹ́ abiyamọ gidi ó pọ̀ wọ́n dàárín kan kọ́lọ́ mọ̀ jẹ́ kí nǹkan wọn bàjẹ́ lẹ́yìn ìyá wọn nǹkan wọn ò bàjẹ́ lójú ìyá wọn nǹkan wọn ò ní bàjẹ́ lẹ́yìn ìyá wọn kò sí mọ̀ràn kankan tá a fẹ́ fún àwọn torí wọ́n ti dàgbà kí ikú tó pàkókó ọmọ rẹ̀ ti tó gi sọ. kí ikú tó pa àkókò ọmọ rẹ̀ ti tó gi sọ. mo ṣe mọ̀ pé àkókò tó ń gbẹ̀bí nígbó is making an impact because a life of no impact is a life of wastage. ìyá yìí kí ikú tó pa àkókò àwọn ọmọ tó bí ti tó gi sọ àti tó ṣe pé àwọn ọmọ ti mature wọ́n ti do lórí ilé kó tó di pé ìyá yìí sìn wọ́n débi kan kọ́lọ́mbà ní tẹ́lẹ̀ sáré fẹ́ rí ṣẹ́wá láwọn ọmọ ìmọ̀ràn ìlú lágbà wọn ti pé àwọn náà ti rí pé èèyàn dáadáa nìyá wọn nípasẹ̀ àdúrà tí ìyá wọn fi wọ́n lé kí wọ́n yẹ̀ mí tí wọ́n bá ti ń kọ ipasẹ̀ tí ìyá wọn fi wọ́n lé ibi ògo náà máa já sí. ẹ̀sùn àmà rí wa. ẹ̀yin tẹ́ bá wá ní artist night tàbí tẹ́ bá wá ní ìjẹta tí gbogbo tètò bẹ̀rẹ̀ wẹ́ rí i pé èèyàn ò ń sọ Ọlọ́run ni ṣùgbọ́n pẹ̀lú orin ìyìn àwa náà nígbàgbọ́ pé apá ọ̀tún Ọlọ́run ìyá wa. torí 77 nìyá kú. tọ́ òkú olówó oṣù mẹ́ta tí ọlọ́rọ̀ oṣù mẹ́fà èyí tí wọ́n ṣe fún ìyá àdúrà yìí àṣeṣetúnṣe ni o. lọ́jọ́ tó bá lọ sọ ìwà wọn máa tẹ̀lé wọn kiri pàṣẹ ó dàbí tiwa náà nígbà tí táwọn tó ń kúlẹ̀ lágbàdo mi àlàbíyàn lọ. ó tún lọ ibi tí mo gbé bọ̀ ní máa bá dáadáa ó tún lọ tó náà àgbàdo lọ àsìkò túmọ̀ ó bọ̀ ní máa bá ń tẹ̀ àdáa àti wọn náà kẹ́ máa jẹ́ ọ́. Ó dàgbà lọ òbí dáadáa. Lọ́wọ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ dáná kúrò ìṣẹ́ ọ̀. Ọba lọ́tọ́ alátìmọ̀ ìṣẹ́ ẹ̀kọ́. Ilé ọ̀nà ta ẹ̀rọ okùnrin di ọ̀.
ìtọ́jú ọmọ ọ̀tá ẹ̀rọ okòrò ìbílẹ̀ ọ̀la bí wọ́n ń lẹ̀ ẹ̀kọ́ àti gbogbo àwọn ọmọ tó kù àdúródé yé yí wọn lọ́pàá sí wá. Alore TV Alore TV nílé nílé òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó.